One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ràn tẹ̀ràn kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyàwó jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o.
ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógo, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta. Ṣé mo dúpẹ́ o. Ó kí yín ẹ kú lé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde níbi kìí tẹ̀ tí wò mí. Mo kí yín Ọmọlúkà yín rèé o. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí eji alẹ́, mo dé wàràwàrà bí eji ìyálẹ̀ta. Èmi náà ni ọmọ òkúrúkúrú lógun sáà àtìpá kìrìkìrì lọ́tẹ̀, ọmọ ojúlógún kàdúbà kàkéyà, ọmọ kónyábọ́ta má mú karabalẹ̀ ọ̀sẹ̀ ní màmá mú kara rúdọ̀. Ọmọ wa mi lóye ọ̀run àkókò ìtọ́kọ̀ Èkìtì ìtọ́kọ̀ àkókò máa ṣàkókò ìgbó. Ọmọ ògìdá ògùn máa gàrà yaran jẹ bí olóko ìhà. Ẹnu kọ́. Ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojo. Tàbá arógun tàbá ń lẹ́ tá à ń ṣe pín, à ń ṣe torí ká má gbà sọnù ni. Yíyọ gínígíní ọlọ́gìnní kì í ṣe tòjò. Ẹnu ní sá fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú lé. Ẹ kú kó lè dáa, ẹ kú kó má bàjẹ́. Tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ìgbà. Ìwọ tó bá sọ pé kó má bàjẹ́, ó di dandan kò lè bàjẹ́ fún ẹ láéláé. Gbogbo ohun tó o bá ti dáwọ́lé ó di dandan kó máa dáa ni. Òun ni ọ̀rọ̀ Bíbélì ni. Ìwọ tó o bá ti ń wá rere Jerúsálẹ́mù, ó di dandan kí ìwọ náà kó ṣe rere. Ìwọ tó o bá ń wá àlàáfíà fún ilẹ̀ Yorùbá, ó di dandan kálàáfíà kó fi ilé ẹ̀ ṣe bùgbé. Ìwọ tó ń wá ìtẹ̀síwájú fún àwọn ọmọ Yorùbá, ó di dandan kí ìtẹ̀síwájú kó dé báyà àti wá àti ilé ẹ̀ àtọ̀nà ẹ̀. Ọmọlúkà ni mò ń jẹ́, ẹ kú ilé. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń kí yín gbogbo ìgbà, bàbá mi Adékúnlé Adélẹ́yẹ, God will bless you for me always. You are a father indeed. I appreciate you a lot. I have my reason for this. Bàbá ni yín, and I will continue to appreciate you. Thank you so much. Mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ má bínú tí mi ìbá ti nílé dárúkọ lẹ́yọ. A fẹ́ yànnàná àwọn kọ̀ọ̀kan fúnra wa ni. Reason tí mi ṣe gbéyàn wá lénìí, mo fẹ́ ṣe àlàyé ni. Lẹ́yìn tí mo bá ṣe yẹn tán, màá tún gbéyàn wá tó máa wá sọ̀rọ̀ lé lórí. So, I want everybody to listen attentively to what I want to say today, to my explanation. Ọlámilé kan ṣòbò,
oríkì yìí pọ̀ ó pọ̀ bí ìwà kìí débi kankan Ọlámilékan Zòbù má jẹ́ kíra mi jù tí bá kíra mi ẹ̀rù àbá ẹ̀ o oríkì mi gan-an ó máa ń dẹ́rù báyàn thank you so much mo dúpẹ́ now ẹ̀yin èèyàn mi kí wá ṣẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀ lẹ́ni ìdí tẹ́ fi gbọ́dọ̀ pín ètò yìí òun ni àwọn ọmọ Yorùbá tó wà lẹ́nu iṣẹ́ ìjọba àwọn ni mo wá bá sọ̀rọ̀ ó dẹ̀ ní ìdí tí mo ṣe decide láti wá bá wọn sọ̀rọ̀ ó ní tí mo rí ó ní tí mo gbọ́. Either you are workers of the local government or you are with the state government or with the federal government of Nigeria. Anyone tó bá fọ́ sí tó bá ti jẹ́ ọmọ Yorùbá, I want to know. Ṣé ẹ rí orílẹ̀-èdè tí ìrẹ́jẹ tó bá ti wà kì í sí àlàáfíà nírú ibẹ̀. Ìwé mímọ́ sọ pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn orílẹ̀-èdè. Òdodo a máa gbé orílẹ̀-èdè lékè. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, either ilé local government ló ti ń ṣiṣẹ́ or state government ló ń bá ṣiṣẹ́ tàbí federal government. Súnmọ́ bí kò wá gbọ́ àwọn àlàyé ńláńlá tí mo fẹ́ ṣe fún ẹ lénìí. Listen attentively to me. Àwa ń tẹnumọ́ lójoojúmọ́ pé there are many irregularities, there are many frauds, there are many things tó go on tó dẹ̀ ń jẹ́ kí ìnira àti àìní ìbàlẹ̀ ọkàn kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin civil servant ṣí etí yín sílẹ̀ kẹ́ ẹ jẹ́ kó yé yín. This is Nigeria, where there is no law. The law that exists is a law that guides the common people. Àwọn tí ò lẹ́nu, àwọn tí ò léèyàn, àwọn tí ò sẹ́ni tó lè dìde fún, àwọn tí ò ní ẹ tó jẹ́ pé wọn ò lè gbóhùn wọn lókè. Òun ni Nàìjíríà táwa wà yìí. Now, ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín o, ẹ̀yin òṣìṣẹ́ ìjọba. Àwa òṣìṣẹ́ ìjọba, let me put it that way. Òṣìṣẹ́ ìjọba tó ń ṣiṣẹ́ ìjọba, either lábẹ́ local government ni, tàbí lábẹ́ state government, tàbí lábẹ́ federal government. Tó o bá wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn, tó o bá ní orí ọ̀fẹ́ tó o dá ilé kọ́, orí ẹ̀ kọ́ pé wà kọ́lé ni. Mọ́dà tó bá sọ fún ẹ kò sẹ́ni tọ́lọ́run ò kọ́ ilé mọ́. Ìrìn àjò wa débi tá a ti máa kọ́ ilé òun láàgbà. Let me tell you this. Tó o bá jẹ́ òṣìṣẹ́ ìjọba, local government ni tàbí ní state tàbí federal government tó rí ilé kọ́, tí ilé yẹn tanná tó dáa, ó lè ló jà, ó jalè, ó ti lu jìbìtì. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé nínú ara ríro, nínú ẹkún, nínú ìyà, nínú gbogbo ẹ̀, wọ́n á fi ara rọ, wọ́n á ṣàkọ́ ilé. Irú wọn lẹ máa rí ká kọ́ yàrá méjì, wọ́n á kàn bẹ́ẹ̀. Tó bá ṣáà ti lè kàn, kò ní ní window, kò ní ní ceiling, wọn ò ní ṣe lẹ̀. Tó bá ṣáà ti lè kàn tó kàn, wọ́n á kó wọbẹ̀. Wọ́n láwọn bọ́ lọ́wọ́ landlady àti landlord. Listen, mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ fún yín ni. Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tẹ́ ẹ jọmọ Yorùbá, mo fẹ́ ṣí yín létí ìdí tẹ́ fi gbọ́dọ̀ jáde kúrò nínú Nàìjíríà, tẹ́ fi gbọ́dọ̀ support Yoruba Nation. Kì í sọ̀rọ̀ ìjà. Ara yín ni mi ò yọra mi sílẹ̀ o. Ìdí, thank God pé Ọlọ́run ti ṣí èmi lójú, mo ti jáde. Reason tẹ́ fi gbọ́dọ̀ jẹ́ kí iye yín sọjí. Reason tẹ́ fi gbọ́dọ̀ tètè mọ̀ nísìnyí wípé kò sí olóṣèlú, wípé kò sí ohunkóhun tí ìjọba Nàìjíríà tàbí ìjọba state kan tàbí ìjọba local government kan tó fẹ́ ṣe fún yín láyé. Ìdí tẹ́ ṣe gbọ́dọ̀ tètè mọ̀, mo fẹ́ yan fún yín lẹ́kùnrẹ́rẹ́. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ̀yin èèyàn mi, imagine ẹ pín ètò iṣẹ́. Tó o bá ní civil servant sílé tó ń doubt, copy this message and send it to them. Kọ́ wò, listen to me. Imagine orílẹ̀-èdè tí èèyàn jókòó tó ṣiṣẹ́ for 30 years or 35 good years. Tó jẹ́ pé ńgbà ó máa fẹ̀yìntì, kò lè proud of wípé in tí mo achieve láàrin 35 years mi rè. Orílẹ̀-èdè, civil servant, you call yourself. It is true, servant wà ń bẹ̀. The servant there, ẹ lọ define ẹ wo àwọn foreign countries. Mo máa ń sọ research lèmi ń ṣe.
call lèmi ń pè mi ò dé àwọn most of àwọn country tí mò ń sọ yẹn I've never been there before ṣùgbọ́n èmi ò fẹ́ jẹ́ bí ọ̀rọ̀ tí bíbélì sọ pé àwọn kan ṣègbé torí wọn ò ní ìmọ̀ tó o bá jókòó tó ń wòran o ò lè ní ìmọ̀ ìwọ̀nba ní ìmọ̀ ẹ̀ á mọ̀ I make calls to various countries of the world to find out how báwo ni iṣẹ́ yín ṣe rí báwo ni àwọn workers kí ni wẹ́fì àwọn báwo ló ṣe ń lọ sí and from there máa di òtítọ́ tí mo need máa di mú. Listen to me. You are a civil servant. You served for 35 years. At the end of the day, to retire, you cannot be proud of anything. If this is my achievement for that 30 years or 35 years, tí mo fi serve odindi orílẹ̀-èdè, tí mo fi jẹ ìyà, tí màá jí, tí màá wẹ̀, tí màá máa sá lọ, pé mo fẹ́ lọ serve, mo fẹ́ lọ ṣiṣẹ́. Let me tell you this. Báwo lẹ ṣe expect pé poverty ò ní kún gbòòrò? It is bound to happen that there is going to be a great poverty in the society because ní Nàìjíríà kò sí ilé iṣẹ́ rẹpẹtẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ilé iṣẹ́ tó yẹ kó employ àwọn èèyàn yàtọ̀ sí iṣẹ́ ìjọba gbogbo wọn ti kó gbá wọlé wọn ti sá lọ. Dunlop, Michelin, oríṣiríṣi àwọn ilé iṣẹ́ ńláńlá gbogbo wọn ti sá lọ tán. Kò sáwọn ilé iṣẹ́ tó ń function mọ́ ní country yàtọ̀ sáwọn tí wọ́n rí olè jà táwọn olóṣèlú wa ní ọwọ́ sínú ẹ̀. Tẹ́ ẹ bá lọ wo Nestle tó sì wà ń bí ẹ lọ wádìí dáadáa àwọn tó ń pàṣẹ Nestle àwọn olóṣèlú ni. Àwọn ilé iṣẹ́ epo bíi Chevron bíi Fort Oil bíi Total bíi oríṣiríṣi ẹ lọ wádìí ẹ mọ̀ pé àwọn olóṣèlú lọ́wọ́ sí ni. Gbogbo àwọn ilé iṣẹ́ tó kù tó wà independent tẹ́lẹ̀ gbogbo wọn ti sá lọ. So therefore iṣẹ́ tó láyọ̀lé tó lè sọ pé ilé ìfìyà lọ́kànbalẹ̀ òun ni iṣẹ́ ìjọba ṣùgbọ́n màá wá jẹ́ kó understand pé iṣẹ́ ìjọba tó ń ṣe oko ẹrú náà mú ẹ sí láti inú oko ẹrú kan dé ìkejì ló wà for that 30 or 35 years tó fẹ́ fi serve tó ò bá mọ̀ máa là yí ẹ dáadáa. Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ èmi fira mi ṣe example salary mi is 7,000 naira per month. 7,000 naira. Ìgbà yẹn a bag of rice is 7,500 naira. A bag of rice 7,500. Bí eré wọ́n increase here ó di 14. Bí eré ó di 30,000 minimum wage or whatever they call it, either wage or wages. Ó di 30,000 tí wọ́n sọ yìí pé wọ́n ń san currently. Listen to me ẹ̀yin èèyàn. Tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí tẹ́ ẹ̀ kì í ṣe òṣìṣẹ́ ìjọba ẹ bá rí wọn ẹ rí i pé àwọn tí òun ṣe òṣìṣẹ́ ìjọba gan wọ́n ṣẹ́ wọn ìyà tó ń jẹ wọ́n ó ju ti òṣìṣẹ́ ìjọba lọ oko ẹrú ni wọ́n wà wọ́n á dẹ̀ lọ bí iṣẹ́ yẹn wọn ò ní lórí ọ̀fẹ́ àti lọ ṣiṣẹ́ mi wọ́n á wá kọ̀ntínú àti máa jẹ ẹ pín kínní ìkílódé ṣé ẹ̀ ń bínú ọmọ lúkà ni ẹ ṣí ẹ mo fẹ́ kẹ́ ẹ pín kó rìn lọ́dọ̀ àwọn tó yẹ kó gbọ́ ìdí táwọn fúnra wọn gbọ́dọ̀ sọjí tó fi gbọ́dọ̀ padà sí ẹnu ọ̀rọ̀ Yorùbá Nation tó fi gbọ́dọ̀ support total dissolution of Nigeria to save lives. Mo fẹ́ yan fún yín. Now, olóòn ṣiṣẹ́ pẹ̀lú ìjọba. Your salary is 30,000 naira, your minimum wage. Ọlọ́run tẹ wá bless yẹ. Salary ẹ ti increase. To my own knowledge, ní local government service, ẹni tó wù ẹ́ jù tó wù ẹ́ pọ̀ dáadáa jùlọ ní local government service. I am talking of Ondo State tí mo wà. I think ẹni yẹn salary ẹ̀ kò ju 300,000 lọ. Tó wù ẹ́ pọ̀ jù nìyẹn. But nínú àwọn tí owó wọn pọ̀ tó ń gba 300, I'm not talking of those àwọn tó wà ní health sector. Mi ò sọ̀rọ̀ wọn bóyá àwọn sanitarian or àwọn nurses and doctors or whatever. Mi ò sọ̀rọ̀ tí wọn. There is a special wages táwọn wọ̀nyẹn fi ń gbowó tí wọn. But a normal workers, either you are a director or you are assistant director or whatever director you may be or deputy director, your salary can never exceed 300,000. Kò sí májíìkì tó fẹ́ ṣe kò lè ju 300,000 lọ. Ọkọ má tó. Mo ń bọ̀ bí ti dé. Jẹ́ kí wá fi ìkànṣe example fún ẹ. Let me ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ understand kó yé yín dáadáa.
with your level ní local government, your salary is 60,000 naira. Ó ń gba 60,000 naira as salary, your basic salary. Let's put it that way. Your net, let's say your net, not your basic. Net salary here is 60,000 naira. You know, there is difference between basic, net, and gross. Now, ìdí tá a ṣe rí tí òṣì tó pọ̀ láàárín àwọn oníṣẹ́ ìjọba tó lè jẹ́ pé àwọn ló pọ̀ jù láwùjọ, mo fẹ́ láyé yín. Ó má sì mí gbọ́ o, tí bá ń sọ pé oníṣẹ́ ìjọba I am part of them. Bó ṣe èmi fẹ́ kí iye yín náà ṣe ni mi ò sọ pé dandan kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ mi ṣe gbà. I am just trying my possible best to make sure to enlighten you, láti lè make sure pé yìí gan rí kọ́nà fi hàn yín pé tó pẹ́ ẹrú mo wà lóòótọ́ or not. Tó o bá jó òṣìṣẹ́ ìjọba, tó o bá jalè, kò sí májíkì tó fẹ́ ṣe, wàá lo 20 years ó tí ní lágbára àti ralẹ̀ àfi tó bá gba loan tó dẹ̀ gbà mò ń bọ̀ ó níbi tí mò ń lọ sẹ́. Now, o gba 60,000 naira as your net salary. Net salary ni wípé tó bá ro gbogbo àwọn owó tó náà san fún ẹ tó ń ro papọ̀. Basic yẹ, owó rent, owó entertainment, owó igbá, owó aza gbogbo ẹ̀ tó ń ro papọ̀. Wọ́n sọ dodindi òun ni net salary yẹ. Now, ẹ̀yin tẹ́ bá ní calculator ẹ bá mi ṣe calculation yìí. Nínú 60% yẹn, àwọn owó kan wà tó máa kọ́kọ́ bá ẹ yọ nínú ẹ̀ tó jẹ́ pé dandan ni. Tí o ò láṣẹ lórí ẹ̀, o ò ní ẹni àṣẹ, wọn á kọ́kọ́ bá ẹ yọ nínú salary ẹ yẹn, nínú net yẹn, direct wọn á kọ́kọ́ gbọ́n yọ. Lára ẹ̀ ní VAT, tax yẹn. Tax, which is currently 7.5%. Wọ́n á kọ́kọ́ yọ, tó bá yọ tax 7.5% kúrò ní 60,000, wàá rí 4,500 naira. Tó bá yọ kúrò nínú 60,000, olóye tó kù mò ń ṣe calculation ẹ lọ́wọ́. Ẹ má bá mi calculate ẹ̀. Wọ́n á kọ́kọ́ yọ tax yẹn, which is 4,500, wọ́n á yọ kúrò nínú 60,000 naira. Ẹ̀yin tẹ́ ẹ bá ní calculate ẹ má bá mi ṣe o. Lẹ́yìn yẹn, ṣé mo pé dandan ní ọ̀ranyàn ní owó tax wọ́n á bá ẹ yọ. Lẹ́yìn yẹn, wọ́n á yọ owó union. Oh, the civil servant belongs to one union. Either you are NLC member, or you are a NOGE, or you are a member of the Civil Service Commission. Either of it, you must be a member. As a member, owó union is 1%. Wọ́n yọ direct láti inú 60,000 ẹ calculate ẹ kẹyọ kúrò. That is the 1% of 60,000, that is 600 naira. Wọ́n yọ 600 naira direct nínú owó ẹ. Ẹ má bá mi calculate o. Lẹ́yìn yẹn, wọ́n yọ payee dandan ni. I think payee is 0.5%. Mo rò bẹ́ẹ̀ ni omi ò mọye tó jẹ́ o. That is, if it is 0.5%, that is 300 naira. Wọ́n yọ upfront. O láṣẹ lórí ẹ̀ dandan ni. Lẹ́yìn yẹn, wọ́n pè kan ní rẹ̀mítà. Rẹ̀mítà yẹn dandan ni wọ́n á yọ owó ẹ̀. I think it's 1%. 1% is 600 naira. Wọ́n á tún yọ. Dandan ni wọ́n yọ kúrò. Now, gbà tó bá máa yọ gbogbo ẹ̀, tó bá calculate owó ẹ̀ tó kù, á wá kù bí 53,000 plus tó wù ẹ̀ jẹ́. Now, nígbà tó bá gba 53,000 plus, ó níbi tí mò ń lọ, ẹ pín ètò ní kókó ibẹ̀ má ṣàlàyé fún yín. Tó bá gba 53,000 plus as salary lóṣù, you as a person, oníyàwó lọ́mọ, let us agree pé ọmọ mẹ́ta péré ló tiẹ̀ ní. Ọmọ ẹ ò pé mẹ́rin, wọn ò pé márùn. Ọmọ mẹ́ta pẹ̀lú ìyàwó ẹ ó parí, ó ní bùkátà mi tó fẹ́ gbọ́. 53,000 naira. Kọ́kọ́ ṣe calculation. Tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn civil servant yẹn, ẹ rí wọn pé room and parlour, face me I slap you lọ́pọ̀lọpọ̀ wọn máa gbé. Èyí tó bá tiraka tó gba 2-bedroom flat, ajapọlọ ó gbìyànjú. Mi yọ̀ wọ́n, mo ń ṣàlàyé ní táwa kojú ní táwa mọ̀ ni. By the time tí bá máa land, you can now think deeply from your heart. Bóyá ó tọ́ kẹ́
kẹ́ support Yoruba Nation kẹ́ lè jáde kúrò ní wàhálà yìí or not, it is left for you. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn máa wò pé mo ń gba 60,000 salary mi lóṣù is 53,000 tí mò ń mú wálé tó jẹ́ gross mi. Ṣé bí mo ṣe máa ṣe lọ rèé, and mo dẹ̀ ti lò bí mo ti lò bí 25-30 years. This is what I'm earning. Okay, kí ni kí n ṣe mi ò ní ralẹ̀ ní débi tí mo ti fẹ́ kọ́lé ni. Jẹ́ kí n dọ́gbọ́n ralẹ̀, èló nílẹ̀ máa tó. Ṣé inú 53,000 ló ti fẹ́, ìjọ wo ló fẹ́ save ẹ̀? Kó o tó débi 53,000 naira, remember pé o ti gba 20,000 naira salary. Kó tó gba 30, kó tó gba 40, kó wẹ̀ tó wọ 53. Remember, years have passed. And bí ọdún ṣe ń gorí ọdún, ní nǹkan nira, ní nǹkan wọ́n sí lójoojúmọ́ ayé. Mo ń bá ọ níbi tí mò ń lọ. Now, wá rò ó pé báwo mo ṣe fẹ́ rí owó yìí? Ṣé kí n dá àjọ lọ́dún ni? Tó o bá ní kó o dá àjọ lọ́dún, kò ní guarantee nínú. Wá wò ṣùṣù pé jẹ́ kí n lọ máa ṣe cooperative, kí n lè rówó gbà jáde bẹ́ẹ̀ kí n tẹ̀ fi ralẹ̀. Wá gba cooperative. Tó o bá wá lọ sí cooperative yẹn tó gba owó ń bẹ̀, bóyá wọ́n yá ẹ ní 1 million naira pé kò tiẹ̀ lè rí fi ralẹ̀. 1 million naira. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ ìṣirò, kẹ́ ẹ bá mi ṣe ìṣirò ẹ̀. 1 million naira at the rate of kí lẹ̀ ń pè. Tí cooperative bá yá ẹ ní 1 million naira, bóyá wọ́n fún ẹ ní ọdún méjì pé kó o fi san 2 years. Ọdún méjì tán ní kó o fi san, lóònù cooperative ó tún yàtọ̀ sí ti bank. Tó o bá gba loan ní cooperative bẹ́ẹ̀ yẹn, bóyá wọ́n fún ẹ ní 1 million naira, wọ́n ní kó o fọdún méjì san with the interest rate of 18% or 20% sometimes. Ẹ̀yin tẹ́ ẹ mọ mathematics, ẹ ṣe calculation yẹn kẹ́ ẹ mọ iye tí loan yẹn máa jẹ́. Mo ń bọ̀ o. 1 million naira. Okay, ká fi sí 18%. Pé 18% ní cooperative máa fi fún. Tó bá jẹ́ bank 22% ní kò dín. Sometimes 30%. So mo ń bá o. So tó bá máa calculate interest yẹn mọ́, which is 180,000, á jẹ́ 1,180,000. Wàá dẹ̀ san fọ́dún méjì divided by 24 months. That is 49,167 naira. 49,167 naira. Okay, now listen. Tó bá bọ́ sí 49,167 naira, no máa wá yọnu sálárì ẹ̀ lóṣooṣù. Wọ́n lè yọ bẹ́ẹ̀ fún ọdún méjì. Guarantee ọdún méjì. Changeliti. Wá yọ kúrò nínú 54,000 tó ń gbà tẹ́lẹ̀. 54,000 naira minus 49,167. Ó ní balance 4,833 naira. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí baálé ilé, gẹ́gẹ́ bí ẹni tó níyàwó tó lọ́mọ tó fẹ́ gbọ́ bùkátà ẹ̀, tó ń wò pé kóun má kú sínú ìyà tóun bá tiẹ̀ rìtáyà, sóun máa yálégbé títí dọjọ́ alẹ́ ni. Jẹ́ kí n díjú mọ́ra, kí n gba lóònù, kí n tiẹ̀ gba lóònù kékeré, kí n tiẹ̀ sì fi rálẹ̀, because kò sí májíìkì tó fẹ́, o ò lè gba lóònù 1 million naira kó ní òun ló fẹ́ fi kọ́lé. Àfi tó bá yẹ pé o ti gba lóònù fi rálẹ̀ tẹ́lẹ̀. 1 million naira yẹn bóyá o lọ fi rálẹ̀. At the end of the day, àwọn cooperative á bẹ̀rẹ̀ sí ní yọ owó ẹ. Wọ́n á yọ oṣù kìíní, oṣù kejì. Nígbà bá máa yọ owó, tóṣù bá parí, wàá bẹ̀rẹ̀ sí ní mú 4,833 naira. Wàá bẹ̀rẹ̀ sí ní mú wálé. Ẹ sọ fún mi bí láńlọ́ọ̀dù àti láńlẹ́dì ò ṣe nílé jáde at the end of the year. Ṣé inú 4,800 ló ti fẹ́ tọ́jú ìyàwó? Ṣé inú ẹ̀ ló ti fẹ́ tọ́jú ọmọ? Ṣé inú ẹ̀ ló ti fẹ́ sanwó ilé? Ṣé inú ẹ̀ ló ti fẹ́ wọ mọ́tò? Ṣé inú ẹ̀ ló ti fẹ́ jẹ, tó ti fẹ́ mu, tó ti fẹ́ ṣọmọ bọ̀ yìí? Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, ẹ ro ọ̀rọ̀ mi dáadáa.
mi ò condemn yín torí pé ibi tẹ́ ẹ wà ẹ dì mú ẹ̀yin tẹ́ ẹ ń flag wa ẹ̀yin nu Ọlọ́run kò kàn mí àwọn tó máa gbọ́ wọn á gbọ́. nígbà tí èèyàn tó ń ṣiṣẹ́ at the end of the month tó mú 4,833 naira wálé ó lọ́mọ ó níyàwó bùkátà. Now ẹ tún wá wo injustice tó wà nínú Nàìjíríà tá a wà yìí o. Àwọn federal government ọ̀tọ̀ ní salary táwọn ń gbà, state government ọ̀tọ̀ ní salary tí wọ́n ń gbà, local government ọ̀tọ̀ ní salary tí wọ́n ń gbà. Tó bá dẹ̀ máa pé gbogbo wọn wá ní civil servant at the end of the day ẹ discover yìí pé owó táwọn tó wà ní the same level pẹ̀lú ẹ ní federal government owó tó máa gbà ó pọ̀ ju oye àwọn tó wà ní level kan pẹ̀lú ẹ ní state, oye táwọn yẹn tún máa gbà ó tún pọ̀ ju oye àwọn tó wà pẹ̀lú ẹ ní local government tí wọ́n jẹ́ ní local government. Injustice nínú tẹ̀pẹ̀ lórílẹ̀‐èdè o. Now mi ti dé ogun bọ̀ ó níbi tí mò ń lọ. Nígbà tí ìyá bá tí as a civil servant tó kojú irú nǹkan bí eléyìí, now think deeply. Ọjọ́ wo lo fẹ́ tó ní àkójọ tó lè fi proud wípé mo fẹ́ fi kọ́ ilé bó tiẹ̀ jẹ́ yàrá méjì má bò bẹ́ẹ̀ má lọ máa gbé, má ta kọ́tìn sí kí n máa gbé bẹ́ẹ̀. Ró dáadáa o, torí by the time tó bá máa sọ sálárì yẹn tán gbèsè á ti bá gbèsè nílẹ̀ fún ẹ, tó bá máa parí loan gbèsè á ti bá gbèsè nílẹ̀ fún ẹ. Do you know the funniest part of it? Tá bá wá tún tàn ẹ́ pọ́n ṣe promotion fún ẹ, promotion tó ṣe tó jẹ́ pé gbogbo tó máa gorí owó ẹ ó lè má ju 1,000 naira lọ. Ẹ̀yin civil servant tẹ́ ń gbọ́ mi ẹ mọ̀ náà, gbogbo tá gun orí owó ẹ tó bá náà ṣe promotion fún ẹ ó lè má ju 1,000 2,000 highest. But we have to think about what ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ láwùjọ tá a wà, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Because ìtànpè ní civil servant ni ẹni tó fira ẹ̀jì láti ṣe iṣẹ́ fún àwọn èèyàn. That is why they call it wages or salary. Owó ọ̀yà ni wọ́n fún yín, ẹrú ni. Ìlú ẹrú náà lò wá servant. Ṣùgbọ́n tó wá jẹ́ kó ń tàbí lára tí mo fi ń sọ ni wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ mi, kò yẹ kó rí bẹ́ẹ̀. Náà ẹ jẹ́ ká wá lọ sáwọn orílẹ̀-èdè kan. Ẹ ti gbọ́ gbogbo àlàyé tí mo ṣe. Gbèsè lóríṣiríṣi lórí 4,800. Gbèsè lọ́tún lósì. Nígbà ọdún méjì bá máa fi parí, wàá ti jẹ láńlọ́ọ̀dù lówó, wàá jẹ gbèsè láńlọ́ọ̀dù, wàá jẹ gbèsè olóúnjẹ ládùúgbò, wàá jẹ gbèsè igbá, owó skul ọmọ wàá jẹ gbèsè. Gbogbo àwọn akúnlẹ̀ giliti tọdún méjì bá parí tán yọ owó ẹ̀ tán, wàá tún ọdún méjì gan lè má ì parí, wàá tún ti lọ bẹ̀ wọ́n ẹjọ́ ẹ tún fún mi ní míì. Wọ́n á tún fún ẹ kó o lè rí gbèsè san nínú ẹ̀. Nígbà ó bá máa yá òtí ẹ̀ wá ní rí sálárì ìbò wálé má dé lọ́dún. Ẹ sọ fún mi bí poverty ò ṣe ní wà nígboro. Ẹ sọ fún mi bí irú ẹ̀dá bẹ́ẹ̀ bó ṣe máa rí ní tó lè ṣekú pa ẹnìkejì ẹ̀ tí ò fi ní ṣe. Gbogbo wa kọ́ lọ́nà fún lórí ọ̀fẹ́ láti lu ọpọlọ ká lè fi jẹ. Lẹ́lòmíì bá ti ṣiṣẹ́ ìjọba yẹn kò tún mọ̀nà míì mọ́, kò sí kankan tó mọ̀ mọ́, iṣẹ́ yẹn lá face. Táíwò Yorùbá Nation, má worry, mò ń bọ̀. I'm on my way. Mo fẹ́ arrive. Don't worry. Now, ngbọ bá yáwó tó jẹ́ pé lóònù ń bá lóònù, gbèsè ń bá gbèsè tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Now mo ní láti ṣe findings mi. Ní àwọn foreign countries, let me take America for example. In tí mo gbà mi ò mọye tán gbà currently. Ní per hour làwọn fi ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn bẹ̀. Tó o bá ṣiṣẹ́ wákàtí kan, eléyìí tó jẹ́ minimum tó kéré jù is $16 per hour. $16 per hour. Ìyẹn eléyìí tó kéré jù nìyẹn o, $16. Now, ká wá sọ pé ó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ó ń ṣiṣẹ́ $16 per hour. Ó ń ṣiṣẹ́ $16 per hour. Now, ẹni tó bá ẹgbọ́n mi o, as ẹni tó bá wà ní level tó ń ṣiṣẹ́ tó ń gba $16 per hour. Ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ wà bí ẹ lè já mi o.
bóyá ó ti ju $16 lọ, but the last time tèmi gbọ́ is $16 per hour. So now nígbà tí gẹ́gẹ́ bó ṣe ń lọ kẹ́ máa gbọ́ mi, nígbà tó bá ń ṣiṣẹ́ $16, it's now left for you láti decide oye wákàtí tó fẹ́ fi ṣiṣẹ́. Bóyá wá wò pé kè jẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ láago 8 àárọ̀, tó bá dẹ̀ dágo 6 kí n máa close kí n máa padà wálé. That is 10 hours. 10 hours. Láti 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6. That is wákàtí 10. O wá decide pé o fẹ́ fi wákàtí 10 ṣiṣẹ́. Wá multiply $16 per hour yẹn. Wá multiply it by that 10 hours. 16 multiplied by 10. That is $160. $160 tó máa gbà per day. Mo ń bọ̀ ẹ má rò pé bóyá mi ò mọ tí mò ń ṣe o. Ó yé mi dáadáa. Ẹ pín kẹ́dẹ̀ bá fún mi ní comment, please. $160 per day. Now, ó wá jẹ́ èèyàn tó jẹ́ pé ó like afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Kò fẹ́ ṣiṣẹ́ ní Saturday and Sunday. Ó fẹ́ fi máa sinmi. Tá a bá yọ Saturday 4 kúrò, tá a yọ Sunday 4 kúrò nínú oṣù, that is 8 minus 30 days tó wà nínú oṣù, ó kù 22 days. Wá ní 160 multiply by 22 days. Á fún ẹ ní 3,520. Now listen, ẹ̀yin èèyàn mi, kò sí bó ṣe máa burú tó. Kò sí bó ṣe máa burú tó. Who are those people disturbing me? Kò sí bó ṣe máa burú. Ká tiẹ̀ wá sọ pé àwọn náà máa ń sọ táàsì gidi l'Amẹ́ríkà. Wọ́n máa ń sọ táàsì rẹpẹtẹ. Kò sí bó ṣe máa sọ táàsì tó. Tí táàsì tó máa san nínú monthly owó tó rí, tí táàsì yẹn máa wọ 40%. Kò sí sà, kí nìyẹn ó dá èmi lójú. Kò lè wọ 40%. Ìsádàkátẹ̀ sọ pé 30%. Tẹ́ ẹ bá yọ 30% kúrò nínú owó yìí, mo ń bọ̀. Á kù tó bá yọ 30% kúrò, á kù 2,464. 2,464 tó bá wá multiply yẹ ká tẹ̀ jẹ́ sí Nigerian currency. Ká tiẹ̀ má fi ṣe black market. The current exchange rate according to CBN is 439 naira. Wá sọ pé multiply by 439 naira. Á fún ẹ ní 1,081,000 naira. 1,081,000 naira. Ìwọ dẹ̀ jọ̀gá, o ti ṣiṣẹ́ 2030. Owó ẹ lóṣù kò tí ì pé $100. Injustice upon injustice. Injustice upon injustice. Oh. Imagine. Ààrẹ ni títí ẹ ju $16 per hour. Ààrẹ ni tó jẹ́ pé ní special allowances tó tún máa ń san fún o. Tó jẹ́ pé by the time tó bá máa di gbogbo ẹ̀ papọ̀, owó ẹ lè wọ 2-3 million lóṣù. At the end of the day, tó bá yọ gbogbo expenses yẹ, in tó sì máa ní dání lóṣù, ó sì lè wọ 2 or 3 million lóṣù. Ìwọ wà nínú Nàìjíríà. Àwọn tó ń ṣiṣẹ́ ní federal gan owó wọn ju tiẹ̀, ẹ̀dẹ̀jọ wà ní level kan. Ọjà kan lẹ́dẹ̀jọ ná. Ọjà kan. Iye kan náà jọ ń ta àpò ráìsì fún yín. Iye kan náà jọ ń ta báàgì ẹ̀wà fún yín. Kì í ṣe pé wọ́n ní owó eléyìí, ọjà àwọn ní federal government ni. Ọjà eléyìí ọjà àwọn state, ọjà eléyìí ọjà local government. Ẹ wo injustice tó wà nínú gbogbo nǹkan sọ sílẹ̀. Irregularities tó wà nínú ẹ̀. Think about it. Ṣé bá a ṣe máa wò kó máa lọ bí eléyìí nìyẹn? Mo sọ gbogbo eléyìí ni
nígbà tí òṣìṣẹ́ bá mo rí bàbá tó sọ fún mi categorically tí èmi mọ̀ bàbá yẹn lẹ́yìn tó ṣiṣẹ́ 35 years tó rìtáyà tán ni bàbá yẹn ló ṣe lọ ní orí ọ̀fẹ́ àti ra ilẹ̀ 35 years àwọn owó tó ti dájọ́ sí cooperative gbogbo ẹ̀ wọ́n ṣe àpapọ̀ wọ́n láàánú wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe àpapọ̀ wọ́n wá kó fún bàbá yẹn òun ni bàbá wá fi ra ilẹ̀ at the end of the day bàbá wa mọ tó fẹ́ ṣe sórí ilẹ̀ kò sówó tí bàbá fi jẹun kò sówó tó fẹ́ fi débi tó ti ń kọ́lé kò sí anything bàbá ní kọ́sí àbá sọ pé òun ò ní ilẹ̀ ó wá fowó yẹn ó lọ fi ra ilẹ̀ kí dẹ̀ ni reason there are some injustice nínú Nàìjíríà tá a wà yìí tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ló yé ṣùgbọ́n tó jẹ́ pé we don't know what to say or even tá a bá sọ gan ṣé wọ́n á gbọ́ tá a bá sọ ṣé wọ́n á gbọ́ ẹ understand ọ̀rọ̀ mo máa ṣe ojú òpó lẹ̀kẹ́ pé wọlé o àwọn nǹkan tí ò bá yé yín lórí ọ̀rọ̀ tí mo sọ ẹ béèrè ìbéèrè mo wá fún yín lẹ́ni láti dáhùn moreover question and answer wà lọ́wọ́ mi eléyìí tí mi bá lè dáhùn máa lọ sínú question and answer máa dáhùn ẹ̀ fún yín ẹ ronú yín ẹ̀yin civil servant mo ti sọ́rí ńgbà kan mo ní ẹ̀yin nìkan ẹ lè pín orílẹ̀-èdè Nigeria must be dissolved to save lives ẹlòmíà wà frustrated to an extent tó jẹ́ wípé a lọ gbé nǹkan jẹ ẹlòmíì àgbà lónù cooperative àgbà ti báǹkì at the end of the day tó bá ń bọ̀ lé lóṣù ó lè jẹ́ 800 naira lámúwálé baálé ilé nírú àsìkò yìí oṣù parí orí 800 naira as your salary no ẹ̀yin èèyàn mi ẹ bá mi rò ó but èmi ń sọ eléyìí nítorí pé mo fẹ́ kó yé yí ọ̀pọ̀lọpọ̀ wáyé pé the only solution the only option is total dissolution of Nigeria kò lè dá ìdí ni wípé ìpìlẹ̀ ìtàn ti fi lélẹ̀ làwọn tó bá máa wọlé síbẹ̀ máa tẹ̀lé ìta sọ fún ẹnìyẹn pé ìtàwọn bá nílẹ̀ làwọn ń tẹ̀lé that is why tó tẹ̀ fi rí wípé tíjọba kan bá lọ tí mi wọlé ẹ tún máa gbàdúrà fúnjọba tó lọ ni mo sọ fún yín sí o wípé tẹ ẹ bá fortunate tẹ ẹ lórí ọ̀fẹ́ èmi ti sọ fún yín pé kò ní sí election kì í dẹ̀ ń ṣèmi ni mo sọ àwọn iswap ti sọ Boko Haram sọ àwọn Al-Qaeda sọ and some other terrorist group lóríṣiríṣi tó ní interest sí Nàìjíríà wọ́n ti sọ fún yín pé kò ní sí election 2023 pé kẹ má tanra yín jẹ tẹ ẹ bá wá fortunate tẹ ẹ dìbò bóyá Àtíkù ló wọlé tàbóbí tàbí Tinubu yín yẹn tó bá wọlé máa garanti yín wípé Buhari tẹ̀ ń wò yìí ó máa dáńgẹ́lì lọ́wọ́ yín ni ẹ máa sọ pé Olúwa kó bá wa gbàdúrà fún Buhari ayé dẹrù nígbà Buhari Àtíkù wọlé ara ní gbogbo èèyàn 50,000 péré ní báàgì ráìsì nígbà Buhari o Àtíkù wọlé sí o tàbí Buhari Tinubu wọlé tán bag of rice ti di 70,000 bẹ́ẹ̀ tí máa pariwo nìyẹn ìdí ni wípé wọ́n á jẹ́ kó yé yín wípé nǹkan táwọn bá làwọn fẹ́ ṣiṣẹ́ lé lórí and that is the fact that is the reality in táwọn bá nílẹ̀ òfin tó wà nílẹ̀ táwọn búra láti defend làwọn ń tọ̀ and that is how it will continue to be hard. ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́pẹ̀ fún ẹni tó bá wà ń bẹ̀ ẹ máa gbàdúrà fún Buhari ṣe bẹ́ẹ̀ ń gbà ẹ ṣẹ́pẹ̀ fún Buhari báyìí ẹ jẹ́ kí Buhari lọ àwa tí àtúnṣe ò bá wáyé fẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ ẹkún yẹn lọ nìyẹn reality mo sọ fún yín. èmi dẹ̀ fẹ́ kẹ́ mọ kíní kan pé there is power agbára wà ní ọwọ́ àwọn civil servants mo ń bọ̀ náà mo fẹ́ wá nǹkan kan jáde. There is power in the hands of the civil servants.
mo gbàgbé ní orin yẹn. Ẹ mọ orin tán ń kọ nínú àwọn union tó máa ń kọ union song oríṣiríṣi bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ union make us strong, solidarity solidarity forever, solidarity forever, union make us strong. So who is going to speak for us? Àwọn tó wá yẹ kó tún sọ̀rọ̀ fún wa, tó yẹ kó jà fún wa, àwọn gan kọ̀ wọ́n ti gbàbọ̀dè, àwọn gan ti jẹ̀jẹ̀kújẹ, wọ́n ti jàjẹ̀bánu. Àwọn tẹ́ ẹ rán ká lọ represent yín lókè, ká sọ̀rọ̀ fún yín on your behalf. Wọ́n ti débẹ̀, wọ́n ti gbowó, wọ́n ti lọ Kenya, wọ́n ti lọ Ghana, wọ́n ti lọ Dubai, wọ́n ti lọ ṣe fàájì. At the end of the day, wọ́n padà dé, wọ́n gbé Corolla kankan lé wọn lọ́wọ́. Àwọn tẹ́ ẹ gbéṣẹ́ rán ẹ̀ ráyé yín, ẹ wá tinú ìgbèkùn òṣìṣẹ́ local government tàbí òṣìṣẹ́ state tàbí ti federal, ẹ tinú ìgbèkùn wọn, ẹ bọ́ sọ́wọ́ ìgbèkùn àwọn executive from the union, ẹ bọ́ sí ti àwọn executive. So that is ìgbèkùn sínú ìgbèkùn sínú ìgbèkùn, òun ni àwọn civil servants wà. The only solution is total dissolution of Nigeria. Tẹ́ bá sọ fún mi pé can that solve the problem? Then I can answer you boldly that confidently that is the only option, that is the only solution. With many evidences. The only solution, the only option, òun ni wípé kí oníkálukú pín ká wá túntò láti bẹ̀rẹ̀. Kí ló dé táwọn ọmọ Yorùbá ń sá lọ sáwọn Benin? Ọmọ Yorùbá ń sá kúrò nílẹ̀ Yorùbá lọ Ghana here to sojourn, to look for greener pasture, to look for what to eat, to look for living. Whereas gbogbo tẹ́ ń sá lọ sáwọn orílẹ̀-èdè yẹn tẹ́ ń wá lọ, táwọn gan ò tún ní ẹ̀yìn mi ní ànító àti àníṣẹ́kù. Ẹ̀yin tó yẹ ká wá sáré wá bá, ẹ̀yin lẹ wá ń sáré tọ̀ wọ́n lọ. Ọmọ ẹlẹ́ran yín ẹ wá ń lé gungun kiri, ọmọ aláṣọ yín ẹ wá ń lé àkísà kiri. Ẹrù àròjinlẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún. Èmi ò bá wọn sọ pé kò sí ní Táúsá ní, kò sí ti Ìgbò ní, rárá o. Oríkálukú wọn ló ní tiwọn. Wọ́n ní àwọn nǹkan kan wà táwọn Haúsá yẹn ní, àwọn Fúlàníes tí wọ́n ní tí àwa Yorùbá ò ní. Wọ́n pe kíní kan ní Columbite, ilẹ̀ Haúsá nìkan ló wà. Ìtò dẹ̀ wúlò ní Columbite, ó wúlò gidigidi lágbàáyé. Àwọn ní àwa ò ní bí. Àkàìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o, táwa ní táwọn ò ní, tàbí táwọn ní táwa ò ní, tàbí táwọn ní táwa náà dẹ̀ tún ní. Kò sẹ́ni tí Ọlọ́run ò ṣe fún. The only solution ni pé ìpìlẹ̀ yẹn ó ti wọ́ láti ilẹ̀ wá. Ṣé no, ẹ jẹ́ kí n sọ àlàyé kan fún yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ bìlíìfù mi, tẹ́ ẹ rò pé tẹ́nìkan bá débẹ̀ ó máa túnṣe, béèrè lọ́wọ́ ara ẹ̀ pé májíìkì wo lẹ́ni yẹn fẹ́ lò. Because nínú constitution tẹ́ ẹ̀ ń lò, tí gbogbo president ń búra nípa àwọn máa defend, báwọn máa fi govern country, nínú constitution yẹn, ó wà nínú constitution yẹn wípé anything tí president bá máa ṣe, ó máa gbé lọ sí Senate àti House of Reps, which is the legislative arms of the government. Ó máa gbé lọ sọ́dọ̀ wọn, táwọn méjèèjì dẹ̀ máa approve ẹ̀. Tó o bá wọ́n ní 2/3 máa approve kó tó di pé ìjọba ṣe lè sọ pé ó dòfin tàbí tó di tán lè ṣe. Now wá gbọ́. Bóyá ọmọ yín débẹ̀ Buhari gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí kan, Tinubu gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí kan ṣe ń pariwo, torí mo mọ̀ pé òye ni òye yín. But let me agree with you pé ẹ ti ẹ̀ wá dìbò fún Tinubu yín ó wá débẹ̀. Now listen, kẹ́ ẹ lè mọ̀ pẹ̀lú ìfìdímúlẹ̀ dáadáa wípé kò sí ohunkóhun tí ẹnikẹ́ni bí Jésù kẹ́ ẹ bí lẹ́ni nílẹ̀ Yorùbá kó dàgbà, kó ṣàjọmọ Yorùbá, kẹ́ ẹ wá gbé lọ sí presidency, kó jókòó sí ìjókòó president láì dìbò, kó jó òun ní president Nàìjíríà, tó dẹ̀ jọmọ Yorùbá, máa guarantee yín wípé kò sí kí n tó fẹ́ ṣe, kò ní power àti ṣe anything. Níwọ̀n ìgbà tó bá máa tẹ̀lé constitution Nàìjíríà yìí, máa guarantee ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òfin ẹ mọ̀ tí mò ń sọ. Tó bá ti jẹ́ constitution yẹn ló máa lò, ẹ mọ̀ sunkún náà nílẹ̀ Yorùbá,
ayé le o ìlú le ebi o ìyà o ǹtẹ́ mọ̀ sọ náà nù kì í ṣe èpè mi ò lè ṣépè fún kì í ṣe pé èpè tí bá ṣe fún yín bẹ́ẹ̀ mọ̀ bára mi náà mò ń ṣe fún ni mò ń ṣàlàyé ọ̀rọ̀ ni kì í ṣe èpè àjọmọ̀ sunkún náà ni ó lé lámà pariwo ẹ̀yin tẹ́ bá lẹ́ rí ti yín ṣe ẹ̀mí rí tèmi ṣe láyé lágbájá mélòó kí ni percentage ẹ̀yin tẹ́ rí ti yín ṣe nínú ìran ọmọ Yorùbá tá a pọ̀ lọ ṣàlálù mélòó ni percentage àwọn tó lè proud ipe nínú ọdún tó tán yìí o àwa àchíbù tiwa wà àríṣe o wú àwùjọ ẹ lẹ́yìn tẹ́jọ wà lásàwáwù tẹ́jọ wà láwùjọ mélòó ló lè gbá àyà nínú gbogbo ẹ̀yin tẹ́jọ jẹ́ sàwáwù yẹn pé nínú ọdún tó parí mo rí tèmi ṣe mo rí lẹ́ra mo rí lẹ́kọ́ tàbí mo rí nǹkan rere dá ṣe so tí bá sọ pé àmọ̀jọ pariwo náà ni ẹ mọ̀ sí mi gbọ́ ẹ mọ̀ pé òtítọ́ ni mò ń sọ. Now listen ní governors for àwọn tó ń pàṣẹ ni mo fẹ́ yànnà náà fún yín àwọn NEC National Executive Council Governors Forum àti National Assembly àwọn tó ń pàṣẹ Nàìjíríà nìyẹn National Executive Council ìyẹn comprise the president and his ministers president àtàwọn minister ẹ̀ now nínú gbogbo minister tá a ní ibo ni àwọn wo ló pọ̀ jù nínú minister àwọn Haúsá Fúlàní àwọn ló pọ̀ jù and let me tell you kì í ṣe pé wọ́n kàn pọ̀ jù àwọn top ipò tó dára jù 20 ipò tó dára jù ní gbogbo presidency ní gbogbo ministries àwọn ló dì í mú number 1 ní National Executive Council àwọn ló pọ̀ jù ó di number 1 ní Governors Forum àwọn North wọ́n ní 19 governors àwọn South tí bá sọ pé South ó ti yé yín that is Igbo àwọn ìjọ South àtàwa Yorùbá papọ̀ àwa jẹ́ 17 àwọn jẹ́ 19 àwa jẹ́ 17 ṣé ó di méjì ní NEC National Executive Council àwọn ló pọ̀ jù ní Governors Forum àwọn ló pọ̀ jù ó di méjì then ní National Assembly when we are talking of National Assembly ó pín sọ́nà méjì the upper chamber and the lower chamber and let me tell you this ní National Assembly yẹn àwọn tó ń pè ní upper chamber that is the Senate àwọn Senate yẹn 109 ní gbogbo Senate tá a ní Nàìjíríà ilẹ̀ Yorùbá nìkan nínú 109 yẹn Yorùbá ní 18 péré nínú ẹ̀ 18 làwa ní tá a bá máa calculate ẹ̀ àwọn ló ní the highest wọ́n ní about 60 something nínú 109 about 69 or 70 làwọn ní nínú 109 ó ti pọ̀jù ti sàlẹ̀ ń bí lọ ṣé ẹ̀ ń calculate ẹ̀ ó di mẹ́ta ní House of Reps about 356 ní members tó wà ní House of Reps that is the lower chamber nínú 356 àwọn nìkan kó bí 180 nínú ẹ̀ which is higher than intelligence one in Southwest Èkó. Now let me ask you this question magic wo ni ẹ̀yin fẹ́ wá lò tẹ́ ẹ fẹ́ fi override o constitution táwọn ń lò tó pé wọn tí gbogbo wọn dẹ̀ mọ̀ pé constitution yìí pé wa torí tiwa ni wọ́n ṣe kọ́ ẹ má dẹ̀ gbàgbé o ọmọ Yorùbá ló ṣe é rà ọmọ Ìgbò ló ṣe é gbowó fún tó lè yí ọmọ Haúsá ọmọ Fúlàní wọn ò ṣe change ẹ lè rà wọ́n tẹ́ ẹ bá fún wọn lọ́wọ́ pé ká da ìran wọn wọn ò ní gbà ọmọ Yorùbá ló lè gbowó kó da ìran ẹ̀. So now tell me the magic tí ẹni tẹ́ ẹ fẹ́ rán lọ bẹ̀ tẹ́ ẹ pariwo yẹn tó fẹ́ lò tó bá lo veto power àwọn Fúlàní they believe they own Nigeria wọ́n á wá ṣó yín ní nǹkan pè ní pé àwọn gangan ló ní because they are not acting alone wọ́n ní backup tó bá fẹ́ bu wọn lọ́wọ́ wọn láwọn tó máa dìde fún wọn they have the backup of the OIC the Organization of Islamic Nations or countries wọ́n ní backup wọn wọ́n ní backup Saudi wọ́n ní backup United Kingdom wọ́n ní backup àwọn country kan bóyá France àbí whatever wọ́n ní backup so àwọn wọ̀nyẹn lá fún wọn lọ́wọ́ this is what to do this is what to do eléyìí tó bá yẹ kán dà sí wàhálà wọn dà sí wàhálà èyí tó yẹ kán dà sógun wọn dà sógun reality lèmi sọ fún yẹn tó bá létí kó gbọ́
The only way, the only option fún ẹ̀yin civil servant tẹ́ jọmọ Yorùbá ni wípé kẹ́ ẹ kóra yín jọ, kẹ́ ẹ jọ agree pé the only solution is total dissolution of Nigeria. And how can you do that? How can you do that? Àwọn leaders yìí tẹ́ ń wò wọ̀nyí, wọn ò fẹ́ yín fẹ́ dáadáa o. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ tí mo sọ ìdọ́dọ̀ wọn wá ní kẹ́lẹ́ ọjọ́ kò lè pín, ìbọn Nàìjíríà ò lè pín láíláí. If you continue like this, táwa ò bá jà, ìjà tó yẹ káwọn bàbá ti wá jà, tó yẹ káwọn bàbá yín jà, tí wọ́n kọ̀ tó ń jà, tó yẹ káwa máa gbádùn ẹ̀ lásìkò yìí. Tẹ́yìn náà bá kọ̀ tẹ́ ẹ̀ jà, tí o bá ọmọ ẹ wọlé school lásìkò yìí òun san 300,000 láti ṣe ọmọ ẹ wọlé sí secondary school or even university. Tọ́mọ tiẹ̀ bá wá fẹ́ ṣe fọ́mọ tiẹ̀, how do you think it will be easy? Ẹ̀rọ àròjinlẹ̀. Tó bá tiẹ̀ di pé bóyá ẹ̀yin ẹ wò náà nígbà tó bá ń gba 60,000, 70,000, 80,000 and a bag of rice is 50,000 naira. Ó dẹ̀ lọ́mọ oníyàwó, ṣé báàgì ráìsì kan ṣó gbé ẹ fún oṣù mẹ́fà? Ask yourself. Èmi gan fúnra ara mi tá àjú bíi 3-4 sínú ilé. Ó lóye oṣù tá fi ń jẹ ìbáàgì rẹ̀ sì kan tí tó fi ń tán tí màá ó tún ti tán. No, imagine ẹrù ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ọlọ́run ò dá ìran Yorùbá pé kí ìyà jẹ wá, gbogbo nǹkan ló fi kẹ́ wa, gbogbo nǹkan Ọlọ́run fi gbogbo nǹkan jíkì wa. Àwọn orílẹ̀-èdè tán ní ta ní, wọ́n ń gbádùn yùngbà, ebi ò pa wọ́n, òṣì ò ta wọ́n. But look at us. Ẹ wò wá lẹ́ni o, ẹ wà ọmọ Yorùbá, bá a ṣe ń jìyà lọ́tún là ń jẹ lósì, àti ẹ̀rí ibikíbi yà sí. Àwọn ọmọ Yorùbá tó ń sá kúrò nílẹ̀ Yorùbá tó ń lọ sókè òkun, ẹ lọ wo ohun tó ń kojú níbẹ̀, ẹ lọ wo ohun tó ń fèsì. Ìgbà ilẹ̀ máa lọ̀rọ̀ mi máa tó yé yín dáadáa pé yes, Yorùbá dey suffer. Àsìkò ti tó ẹ̀yin náà kópa ti yín. Ẹ kópa ti yín, ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé the only solution is total dissolution of Nigeria. Dissolve Nigeria to save life. Ẹ̀yin náà máa sọ bẹ́ẹ̀. Kí náà fẹ́ mú yín kó pé nìkan ò lè mú yín. It is your own opinion. Jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀. Opinion ẹ ní. Ngbò bá díwọ̀ bá sọ tó jó opinion ẹ, tẹ́ni náà sọ, tẹ́ni náà sọ, tẹ́mi sọ, táwọn tó ti ń sọ tó jó opinion wọn tó pọ̀. At the end of the day, I come to reality. It will come to reality. Mama. Ó fẹ́ gba ìpè díẹ̀. 070 46 09 24 84. Again, 070 46 09 24 84. 070 46 09 24 84. Óyá. Ẹ jẹ́ kí n gba ìpè méjì tàbí mẹ́ta kí a tó round ẹ̀ up lénìí. So, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. Wọ́n ti ẹ jẹ́ ká sọ àṣírí kan fún yín. Gbogbo nǹkan tó ẹ gbẹ́kẹ̀lé, wọ́n ti pa gbogbo ẹ̀. Wọn ò fún yín lórí ọ̀fẹ́ àti ṣàgbẹ̀ mọ́. Ẹ lè ṣàgbẹ̀, ẹ lè jẹ, ẹ lè mu, ẹ lè ṣe gbogbo nǹkan. At the end of the day, kí ló ń ṣẹlẹ̀? Ebi ni. Wọ́n láwọn afẹ́bi pa yín, wọ́n á fìyà jẹ yín. Ẹ̀yin civil servant, àṣírí kan sì wà tí màá tú fún yín, kì í ṣe ní. Kì í ṣe ní. Màá tú ẹ máa lanu ni. Ẹ má wá sí mi bọ̀. Mi ò expect kí gbogbo yín gbà á. But ìwọ tó bá ro ọ̀rọ̀ mi dáadáa, wàá mọ̀ pé inú ìgbèkùn, inú ìyà la wà. Inú ìgbèkùn, inú ìyà. Like civil servant, olóòdálé kọ́. Ilé tó dákọ̀ yẹn wọ́n á wà díẹ̀. Tán bá wà díẹ̀, ó lè lò jà. Ó lè. Wọ́n jalè ní. Brother mi ẹgbẹ́ òsòkè o. Wọ́n ní ṣòló mọ̀ ní ṣe. À ń gbọ́ yín o. À ń gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀, à ń gbọ́ yín. Ẹ máa sọ̀rọ̀, à ń gbọ́ yín sẹ́, à ń gbọ́ yín.
network bíi tí mo wà yìí network ní ọ̀dà rárá nígbà bá pè mí táwọn èèyàn máa ń pè tán bá ń sọ̀rọ̀ èmi dẹ̀ ń gbọ́ wọn clearly tẹ́ bá ti pè mí tẹ́ ẹ ti rí pé true ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ mò ń gbọ́ yín. ọmọ ká bàbá mi ẹ máa sọ̀rọ̀ mò ń gbọ́ yín o. ọmọ ṣé ìjẹwà ló tọ́jọ́ mẹ́ta o. ẹ máa sọ̀rọ̀ ẹ ṣeun. ọpọlọ yóò ní jọba o ní àṣẹ ìdùnnú. ẹ máa gbọ́ mi ní tọ́ta ìgbọ́ yín o bẹ̀tẹ̀ ẹ máa gbọ́ mi o ẹ pé ètò ọpọlọ yóò ní jọba lágbára lọ. àṣẹ ìdùnnú. nígbà tí ẹ bá sọ̀rọ̀ pé pẹ̀lú wọn tí àwọn tí ń fa àgbà nínú àsìkò iṣẹ́ wọ́n tọ̀ mí gbàdúrà rí táyà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe àdúrà kan ṣe rí gbogbo ọmọ Yorùbá tó wà ní Canada tó wà ní Britain tó wà ní Amẹ́ríkà tó wà ní Canada Yorùbá Nation gbogbo wọn tó wà fi owó wọn ṣe wọn ní jọrọ ẹ̀ tọ́pọ̀ ọmọ náà ná owó wọn lé lórí wọn ní jọrọ ẹ̀ nítorí ìlú tó wà yìí ìlú tí Amẹ́ríkà tí mo dá kọ yẹn tí mo mọ̀ ọ́ ìgbádùn náà wà ìfọ̀kànbalẹ̀ wà ọmọ tó máa lọ sùn òní ti làágùn tí ó bá dẹ̀ ìsọkúrò dàgbà ó rìtáyà owó oṣù ẹ àláwàsí ẹ ó ní láti lọ anywhere ó máa gbọ́ aago tó máa dúnú yàrá ẹ ni ẹbẹ̀rẹ̀ lára ọmọ Yorùbá wọ́n ti rìtáyà l'Amẹ́ríkà tó bá wà Nàìjà wọ́n ń gba owó wọn láyé lọ síbi kọ́kọ́ lọ́tò àwọn sísan àti wá wọ́n tó gba àláwàsí wọn lóṣù àìmọye bàbá tó ti kú àìmọye bàbá tó sá tó tẹ ọgbà owó ẹ̀ kó tó kú. So gbogbo àwọn ọmọ Yorùbá tó bá wà ní ilẹ̀ òkèèrè níbi tí gbádùn wà tọ́lọ́ pé káwọn gba Yorùbá nation gbogbo nǹkan tó bá fi owó ẹ̀ ṣe wọn ò ní gbádùn ẹ̀rọ agbára Ọlọ́run ẹ̀rọ agbélébọ̀ èmi mò ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. ẹ ṣeun. ó yá gbóhùn sókè. Hello bàbá o. ẹ ṣé o à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ o. Ọmọlúkà Great TV. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ mo ti sọ ẹni tó bá ti pè ẹ máa sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì ibi táwa yìí ni ò dá ẹni bá ń gbọ́ yín báyìí. ẹ máa sọ̀rọ̀ bàbá à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀. Hello Ọmọlúkà. ó ti sún mi mi jẹ́ wàá mọ tí mo fẹ́ ṣe mọ́. ẹni tó bá ti pè tó bá ti lè lọ máa sọ tó fẹ́ sọ à ń gbọ́. Ọlọ́run kókó wa yọ. ẹjọ́ yìí tẹ́wà lámẹ́ tẹ́wà ní mọ́ríkà ṣé nẹ́tíwọ̀kì yìí máa ń ṣe rédèrèdè bí eléyìí mo béèrè ní òní òdébẹ̀ yìí ẹjọ́ wà ní Canada tẹ́wà ní London ṣé nẹ́tíwọ̀kì yìí náà máa ń ṣe rédèrèdè bí eléyìí ẹ dákun mo béèrè ní o. Ọlọ́run tó ẹ jẹ́ kí a fi eléyìí máa ṣe ìlọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá látàárọ̀ ẹ ṣeun mi mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ àdúrótì yín tẹ́ ẹ̀ bínú lọ pé kí lọmọlúkà ń wí bótóbótó wo ló ń sọ lẹ́nu bó tẹ̀ jẹ́ pé àwọn kan wọ́n rí i pé àbá ti jà wá àbá tó gun wá so in tí mò ń sọ yẹn kò jọ wọ́n lójú they are not ready to listen so therefore they are not here to share the program or to listen to what we are saying and what we are saying is very important. ẹ gbọ́dọ̀ sókè o. ẹ ṣé o à ń gbọ́ yín o. ẹ ṣé à ń gbọ́ yín. ńgbẹ́ bá pè wá ẹ dẹ̀ ń gbọ́ wa tẹ́lẹ̀ ẹ gbọ́ gbogbo tí mò ń sọ o. ẹni tó bá ti pè tó bá ti mọ̀ pé o pè máa sọ̀rọ̀ tó bá ti true gbangba là ń gbọ́ yín. ẹ gbóhùn sókè. ẹ kú ètò. ẹ ṣé o. ó ti sún mi. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ tó àgbékọ́ mi mọ́ nígbà tá a ti rí kankan gbé sí i ọpẹ́ ní fọ́lọ́run ògo ni fún Jésù lókè ọ̀run ẹ dákun ẹ bá wa. ẹ kú ètò. ẹ bá wa pín ètò à ń gbọ́ yín. in fact gbogbo tẹ̀ ń sọ látàárọ̀ àbá ẹ̀ parọ́ ṣé ẹ̀rí ibi táwọn wà yìí
London wà wà. Okay. À ń gbọ́ yín, èmi ń gbọ́ yín. Okay, good. Ẹ máa sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ bàbá mi, tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ tá a gbọ́ yín, ẹ jẹ́ ká gbé ìyí. Ẹ parọ́. Ẹ gbóhùn sókè. Hello, Ọmọlúkà. Ẹ ṣé o. Ẹ kú ètò bàbá mi. Ẹ ṣeun. Ṣé rí mi ò gbọ́ yín o, ọ̀pẹ mi ò bẹ́ẹ̀ yín gbọ́ mi. À ń gbọ́ yín. WhatsApp gangan ló ń ṣe wèrè láti ìgbà tí wọ́n ti ń lé pọ́blẹ́mù ní bíi 2 weeks ago yẹn. So WhatsApp gangan ni problem, kì í ṣe nẹ́tíwọ́ọ̀kì gangan pàṣẹ. So kò tẹ́ kọ́ bẹ̀ sọ ni pé ṣe rí àwọn tá à ń pè ní olórí ní Nàìjíríà, ṣe rí gbogbo wọn pátápátá ọ̀daràn, ọlọ́ṣà, drug pusher, cocaine pusher, gbogbo ẹ̀ ni wọ́n. That is why tí ẹ̀mí èèyàn ò ṣe jọ wọ́n lójú láti lè mú ẹ̀mí èèyàn kúrò lọ́nà káwọn lè débi tán fẹ́ dé. So àwọn tí wọ́n ń bí nípa àwọn ní olórí Nàìjíríà, ara wọn ni wọ́n ń ṣe, wọn ò mọ nǹkan tó ń ṣe wọ́n. Tó bá yẹ kó wọ́n sùn, wọ́n jí, tọ́lọ́ ń ṣe wọn níyè ni, wọ́n mọ̀ pé Nàìjíríà kò ń ṣe bí ìlú ṣe rí ní gbogbo àgbáyé ni Nàìjíríà ṣe rí. Nàìjíríà nǹkan ni ìlú tó jẹ́ pé 24/7 làwọn èèyàn fi ń rọ̀nù jẹnẹrétọ̀, wọ́n fi ń tan jẹnẹrétọ̀ láti fi ríran, láti fi gbọ́ rédíò, láti fi gbọ́ tẹlifíṣàn, láti fi tan fíríjì. Ṣé bí ìlú ṣe rí nìyẹn ní gbogbo àgbáyé? So Nàìjíríà kì í ṣe ìlú. Nigeria is for Fulani by the Fulani. Fulani ni British gbé ìjọba lé lọ́wọ́ nígbà tí wọ́n amalgamate wa tó ń ti wá papọ̀. So agbára tí British gbé lé wọn lọ́wọ́ òun náà ṣe ń lò, òun náà ṣe believe pa àwọn làwọn ní Nàìjíríà. So àwọn tó ń fúlù ara wọn pé wọ́n Nàìjíríà máa dá, Tinubu máa ṣe, Obi máa ṣe, kò séyàn kankan tó máa ṣe kankan. As long as Hausa bá ṣì ní state jù yín lọ, Hausa bá ṣì ń represent ara wọn, tó ṣì ní representative ní House of Assembly. So kí la wá ń sọ? Kí là ń tan ara wa fún? So it's better ká fi Nàìjíríà wọn ká filẹ̀ fún kóníkálukú lọ nílò ẹ̀, kóníkálukú máa ṣèjọba rẹ̀, kóníkálukú dẹ̀ máa control resources ẹ̀, kóníkálukú dẹ̀ máa sọ èdè ẹ̀ àti àṣà ẹ̀, wọ́n máa lò ó. Òun ni solution. Tàbáyé sọ pé ká sọra wa pọ̀, ká kó ewúrẹ́, ká kó pọ̀ mọ́ àgùntàn, ká kó pọ̀ mọ́ màálù, ká kó pọ̀ mọ́ kí lórúkọ ajá. Báwo ni ìbáṣepọ̀ wọn ṣàwọ̀ kò possible ní ayé yìí? Ọlọ́run ò pèsè dábẹ́. So nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà gangan nìyẹn, ìlú tó ń pè Nàìjíríà, wọ́n kó oríṣiríṣi, wọ́n papọ̀ sínú ẹ̀ láti sọ the country so that gbogbo resources tó wà ní ilẹ̀ Nàìjíríà yẹn tó ń pè ní Nàìjíríà yẹn kí àwọn kó lè máa lọ sí ọwọ́ British, kí British lè ní àṣẹ lé lórí. Òun náà ṣe fi Fúlàní sí in charge pé ó kẹyìn ní kẹ́ máa rule àwọn tó kù. So gbogbo tactics náà dẹ̀ fún wọn every year, every time náà fún wọn ní tactics wọn máa lò against other tribes. So káwọn èèyàn sùn kan jí kójú wọn ṣí, kíyè wọn ṣí, kọ́ mọ̀ pé Nàìjíríà kò ń ṣe ìlú, kò wọ́ ti ibi tó ń pè ní ìlú. So nǹkan tẹ́mi fẹ́ contribute nìyẹn, ẹ máa tó bọ̀ bàbá mi. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ẹ ṣé. Thank you so much. A nílè gbé kọ́ ọmọdé mi torí táìmù wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ò lẹ́ẹ̀kan sí o fún àdúró tì yín gbogbo ìgbà. Ojú òní tì wá o, ọ̀tá òdẹ̀ ní yọ̀ wá. Àtẹ̀yìn àtẹ̀mí àjọ wọnú Yorùbá Nation ni, àjọ dìmọ́ra wa, àjọ kọrin ayọ̀, àjọ kọrin ìdùnnú. Wípé ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, mọ́rán ohun tó ń já wa láyà, bàbá ti ṣe o. Orí ó kù díẹ̀, ó kù téńténé. A máa kọrin ayọ̀, a máa kọrin ìṣẹ́gun, a kọrin ìdùnnú. Má gbàgbé bẹ́ẹ̀ ṣe máa ń kọ lẹ́yìn program. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.